Kayeefi baálé eléyìí gún ìyàwó ẹ̀ pa nítorí tí ìyẹn gé e jẹ lásìkò tí wọ́n ń bára wọn sùn. Títí di àsìkò tá à ń kó ìròyìn yìí jọ lọ́rọ̀ baálé ilé kan ọ̀gbẹ́ni Marcus Paulina tó fọ̀bẹ kan gún ìyàwó rẹ̀ olóògbé Tatiele de Kashia ẹni ọdún 38 pa láìpẹ́ yìí ṣì ń ya àwọn tó gbọ́ ọ lẹ́nu. Níṣẹ́ ló gún ìyàwó rẹ̀ pa nítorí tíyẹn gé ọwọ́ rẹ̀ jẹ lásìkò táwọn méjèèjì ń bára wọn sùn lọ́wọ́ nílé wọn tó wà lágbègbè Kakonde nílùú Sao Paulo lórílẹ̀‐èdè Brazil. Aláròyé gbọ́ pé inú oṣù kẹwàá ọdún 2023 ní àwọn tọkọtaya ọ̀hún pàdé lẹ́yìn tọ́rọ̀ wọn sì wọ̀ láàrin wọn ni wọ́n jọ ń gbé pọ̀ lóṣù kínní ọdún yìí gẹ́gẹ́ bí tọkọtaya. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Sao Paulo ní Brazil lọ́hùn-ún ọ̀gbẹ́ni João Delfino tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ ìṣẹ́gun túsìdẹ̀ẹ́ ọjọ́ 16 oṣù kẹrin ọdún yìí sọ pé ọjọ́ ajé Monday ọjọ́ 15 oṣù kẹrin ni Paulino wá jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ fáwọn ọlọ́pàá agbègbè náà lẹ́yìn nǹkan bíi ọjọ́ méjì tí wọ́n ti ń wá fẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kàn án. Ọ̀dọ̀ àwọn agbófinró ọ̀hún ní Paulino ti jáwọ́ pé lásìkò táwọn méjèèjì ń bá ara wọn láṣepọ̀ lọ́wọ́ ni olóògbé náà ṣèèṣì gé òun jẹ ṣùgbọ́n lẹ́yìn táwọn ṣe é tán tí olóògbé náà ń sùn lọ́wọ́ lòun mu egbòogi olóró ìyẹn kokéènì tí òun mu yó kẹ́ríkẹ́rí lẹ́yìn èyí lòun ṣẹ̀ṣẹ̀ lọ mú ọ̀bẹ kan jáde nínú kíṣìnì tó ń sì gún yánnayànna títí tó fi kú pátápátá. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.